ṣẹ́rí ẹ̀yin èèyàn ẹ jọ̀ọ́ anywhere tẹ́ bá ti pàdé program yìí ẹ bá wa share because ṣé ó wá létí yín bẹ́ẹ̀. alájú clear. because ìdí mo ṣe ní ká bá wa share ni pé ayé bọ̀bọ̀ mo fẹ́ ká ẹ fojú inú wo ọ̀rọ̀ tá a fẹ́ gbé wá sórí ètò yìí bí ọ̀nà mẹ́ta là ń lọ. àkọ́kọ́ ni pé àwọn agbébọn tó ti pààyàn ní Kwara igi. Kwara alájí nǹkan kan ń ṣẹlẹ̀ ní Kwara yẹn. area yẹn mo fẹ́ kẹ́ ẹ jẹ́ àjọ fojú inú. ẹ jọ ó ṣe jẹ́ pé Kwara torí láti November December January Kwara yìí náà ni alájí Kwara ni. mo ẹni nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀. nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ alájí. ẹ jọ ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí ẹ bá wa share kẹ́ ẹ jẹ́ kó lọ jìnnà. ẹ bá wa share sí ọ̀dọ̀ àwọn gómìnà because ìtìjú ló jẹ́ fún gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni ìtìjú ni pàápàá jùlọ gómìnà ti ìpínlẹ̀ Kwara. ṣé ó dìgbà táwọn ará Kwara bá wa kú tán. ẹ bá wa share kó lọ sọ́dọ̀ commissioner of police. kò kàn mí Kwara state. ó ń bọ̀ àwọn aládẹ́ẹ̀dẹ́. kí ló wá dé tó jẹ́ pé ṣé wọ́n ti fi Kwara ìyàwó nbìkan ni àyè gbẹ̀ngbẹ̀ tó fi wá jẹ́ pé Kwara. alájí. Kwara. ẹ̀yin tẹ́ bá rí fídíò ẹ dákun ẹ bá wa share ẹ jẹ́ kó lọ sọ́dọ̀ commissioner of police ìpínlẹ̀ Kwara ẹ bá wa share dáadáa kó lọ sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara ẹ bá wa share kẹ́ ẹ jẹ́ kó lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà àti kékeré senate àti house of rep ẹ jẹ́ ó lọ sí ọ̀dọ̀ president ẹ jẹ́ ó lọ sọ́dọ̀ gbogbo àwọn tó jẹ́ freedom fighters nílẹ̀ Yorùbá ó tún ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Kwara o ìgbà tá a tún gbọ́ ìròyìn eléyìí ó jẹ́ nǹkan tí ó yani lẹ́nu ẹ já kọ́ lọ mú láti bí ìròyìn ti Kwara tá a sọ yẹn ẹ̀mí èèyàn méjì tó bọ́ lọ́wọ́ àwọn agbébọn ní Kwara ayé gbẹ̀ngbẹ̀ bí mo ṣe gbọ́ nìyẹn o ìròyìn tó jáde bó ṣe fò fẹ̀rẹ̀ jáde ó ní ẹ̀mí èèyàn méjì ó ló tó bọ́ o lọ́wọ́ àwọn agbébọn ní Kwara ọ̀rọ̀ dìbò lọ kó yá mi bí àwọn agbébọn ṣe kọlu gbúgbù níjọba ìbílẹ̀ Ẹdù nípínlẹ̀ Kwara ìṣẹ̀lẹ̀ náà wáyé ní alẹ́ ọjọ́ àìkú ọjọ́ 22 oṣù kejì ayé gbẹ̀ngbẹ̀ ní alẹ́ àná Sunday again ọdún 2026 ní nǹkan bí aago 8 alẹ́ gẹ́gẹ́ bí ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ṣe wí ọ̀gbẹ́ni Ganiyu Ndako ọmọ bíbí ìlú gbúgbù ó sọ pé gbogbo ìlú náà ló pa rọ́rọ́ lálẹ́ àná ó ṣàlàyé pé ṣàdédé làwọn gbúrò ìbọn tó ń dún ní kíkankíkan tí àwọn èèyàn sì ti ilẹ̀kùn mọ́rí nígbà tí àwọn míì sá wọ inú igbó lọ. Ndako fi kún pé wọn ò tí ì mọ iye àwọn èèyàn ìlú náà tí wọ́n jí gbé ṣùgbọ́n èèyàn méjì ni wọ́n ṣekú pa tí ọmọ kékeré kan sì fara pa títí di àsìkò yìí tí wọ́n ń kó ìròyìn jọ àwọn agbófinró wọn àti ìsọ nǹkan kan lórí ìṣẹ̀lẹ̀ náà àwọn oníròyìn wọ́n kàn sẹ́ tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Èjìrẹ́ Adéyẹmí tó ṣùgbọ́n kò tí ì sọ nǹkan kan torí ìṣẹ̀lẹ̀ náà títí di àsìkò náà tí wọ́n kó ìròyìn náà jọ ọ̀gbẹ́ni Aliu Ndako ó wá pàrọwà síjọba àpapọ̀ àtijọba ìpínlẹ̀ Kwara láti ran àwọn lọ́wọ́ nípa kíkó àwọn ọmọ ogun ṣọwọ́ sí agbègbè náà ayébọ̀bọ̀ ṣó yẹ kí wọ́n ṣe máa bẹ ìjọba pé kí wọ́n kó ọmọ ogun ránṣẹ́ látijọ́ tó ti ń ṣẹlẹ̀ kí ni nǹkan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ìròyìn sọ pé láti bí oṣù mélòó kan sẹ́yìn ní ìlú gbúgbù níjọba ìbílẹ̀ Ẹdù ní ìpínlẹ̀ Kwara ló ti ń fojú winá ìkọlù àwọn agbébọn wọn lélẹ̀ yìí ò ṣe alákọ̀ọ́kọ́ ní ọdún tó kọjá níjọba ìbílẹ̀ náà wọ́n tún kéde níbi tí gbajúgbajà ọjà ìlú náà tí gbogbo èèyàn ń pè ní ọjà gbúgbù wọ́n ní ó pa rọ́rọ́ nítorí ìbẹ̀rù ìkọlù àwọn agbébọn tó ṣẹlẹ̀ ńgbà yẹn gbajúgbajà ọjà náà ibẹ̀ làwọn èèyàn máa ń ná yíká ilẹ̀ Nàìjíríà àti láwọn apá ilẹ̀ olómìnira Benin ìyẹn ní Benin Republic ó jẹ́ gbajúgbajà ọjà eléyìí tó tóbi nípínlẹ̀ Kwara láìpẹ́ yìí ni àwọn agbésùmọ̀mí tó kọlu ìlú Basitagi lágbègbè náà níbi tí wọ́n ti jí èèyàn méjì gbé tí wọ́n sì yìnbọn pa olórí ikọ̀ fìjìláńtì agbègbè náà ìlú gbúgbù ó wà lábẹ́ Láfíàgì Emirates níjọba ìbílẹ̀ Ẹdù nípínlẹ̀ Kwara ayé gbẹ̀gbẹ̀ kó tó nípa lọ sórí ìròyìn mi ẹjẹ́ àkọ́kọ́ sọ kankan nípa eléyìí tó wà ń ta yìí. alájà àti sọsọsọ àní dákẹ́ náà. èyí tó fi yani lẹ́nu ni pé tán ohun tó lélẹ̀. kí ni àwọn eléyìí tó ṣẹlẹ̀ ní báyìí. kí ni àwọn alákòóso ìpínlẹ̀ Kwara kí ni wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ nípa Kwara yìí gómìnà ìpínlẹ̀ Kwara
àwa ó rọ̀ wọ́n ni torí pé a lè mọ sọ wípé àsìkò ọ̀sẹ̀ láàmú bá gómìnà jà àbí láwọn sọ ọ̀rọ̀ òdì sáwọn aláṣẹ ti ìpínlẹ̀ Kwara. A ó rọ̀ gómìnà ìpínlẹ̀ Kwara ó sì bẹ̀ wọ́n ní wípé ká má gbàgbé o wípé ipò tí wọ́n wà kìí ṣe iṣẹ́ ọwọ́ wọn ìwà wọn ló gbé wọn débẹ̀ àbí ìwé tẹ́ka ló gbé wọn débẹ̀. Àwọn tí wọ́n ń pa yìí ká má gbàgbé pé àwọn ni wọ́n dìbò tí wọ́n fi débi tán dé o. Ipò tí wọ́n sì wà ipò láti dáàbò bo àwọn aráàlú ìpínlẹ̀ Kwara ní kí ṣe pé láti dáàbò bo ara àwọn ìyàwó àtàwọn ẹbí wọn nìkan, kì í ṣe wípé láti dáàbò bo ara wọn ìyàwó wọn àtàwọn ẹbí wọn nìkan o, láti dáàbò bo aráàlú ni. Toró ṣe ní láàánú pé àtìgbà tí àwọn ìṣẹ̀lẹ̀ báyìí ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara a fi ọjọ́ kan gbọ́ nínú ìròyìn pé gómìnà ìpínlẹ̀ Kwara wọ́n ti lọ fíṣítì ààrẹ orílẹ̀-èdè láti sọ nípa insecurity nípínlẹ̀ Kwara bó ṣe ń lọ sí òkè sí láti jẹ́ kí wọ́n bá wọn ọ̀dà àwọn soldiers àbáwọn army láti lọ secure ẹ̀mí àwọn èèyàn níbẹ̀ ṣódìgbà tí àwọn aráàlú bá tó sátán ní ìlú Kwara. Kódà wọn lọ́pọ̀lọpọ̀ ibẹ̀ báyìí wọ́n ló ti dahoro. Kí gómìnà tó mọ̀ wípé wà láti ṣẹlẹ̀ nílùú, kí gómìnà àti àwọn DPO kí DPO kan bá wá nǹkan ṣe sí ẹ̀mí àwọn aráàlú ṣòfò nígbà táwọn yẹn bá ń lọ tán bọ̀ tó kàn wọn ò balẹ̀ tó wá jẹ́ pé àwọn tá a dìbò fún nìkan lọ́kàn wọn balẹ̀ nínú ìlú tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Kò yẹ kó rí bẹ́ẹ̀ o. ṣé bó ṣe ń pààyàn lójoojúmọ́ ní táwọn tí agbára wà lọ́wọ́ wọn àwọn gómìnà ṣé ń tán lé ni bí wọ́n ṣe wọlé ẹlẹ́ẹ̀kejì ni àbí èwo, ṣé bó yẹ kí wọ́n máa lé bí ẹ̀mí àwọn aráàlú bí ó ṣe wà sí fún àlọ́ yẹ kán máa lé bọ́ọ̀kà àwọn aráàlú ó ṣe balẹ̀ nínú ilé nínú ìrìn àjò wọn níbi iṣẹ́ wọn ni. Òní Kwara ọ̀la Kwara láti November December bá a ṣe ń gbọ́ ìpànìyàn ní Kwara nìyẹn. Ó sì ń ṣe mí láàánú fún àwọn ọmọ ìlú Kwara State náà wípé kò sí ètò jáde tó ké gbàdàkú tiẹ̀ parọ́ jáde pé. Wọ́n tiẹ̀ sọ̀rọ̀ wọ́n sọ wọn bá tán lè so olùkọ́ náà ti mọ̀ pé ìjọba o ẹni kódà gẹ́nu ìròyìn ó tún jẹyọ wọ́n ní rawọ́ sí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀. òun làwọn náà ń rawọ́ ní ìsìn torí pé àwọn tó ń rawọ́ sí ìjọba yìí ẹ má gbàgbé pé àwọn ni wọ́n dìbò fún yín ìtọ́ wa ń dùn mí jù náà ni pé aláàjì nígbà tí káàpé bá bẹ̀rẹ̀ á tún ráwọn èrò lẹ́yìn wọn. ẹ wo tẹ́ ló ṣẹlẹ̀ ní ADC tẹ́lẹ̀ rí ní Ọ̀ṣun. bẹ́ẹ̀ ni ADC bẹ́ẹ̀ ni á tún ráwọn èèyàn tí wọ́n tún mọ̀ tẹ̀lé wọn lẹ́yìn fún campaign. Wọ́n ti gbàgbé tó ń ṣẹlẹ̀ àti gbàgbé tó ń ṣẹlẹ̀ sí wọ́n pé àwọn tá à ń tẹ̀lé fún campaign nígbà tó bá tún wọlé tán wọ́n mọ̀ bọ́n ṣe ń gáìdà wọ́n mọ̀ bọ́n ṣe ń dáàbò bo ara tiwọn la ṣe ń rọ̀ wọ́n àwọn ìjọba yìí pé ẹ mọ̀ jẹ́ kó jẹ́ para tí nìkan lẹ́mọ̀ dáàbò bo àtìyàwó àtàwọn ọmọ. Àwọn aráàlú tó dìbò fún yín ẹ jẹ́ ká wá bá ṣe ṣe ìdáàbò tó tọ́ àti tó yẹ fún wọn. Ìdáàbò tó tọ́ àti tó yẹ fún àwọn aráàlú tí wọ́n dìbò fún yẹn mọ̀ jẹ́ kó jẹ́ gbà tí àsìkò kàmpé bá tó lẹ́tọ̀ọ́ rántí àwọn tá à ń sọ yìí. Nítorí pé ó kù díẹ̀ káàtó nígbà tí wọ́n máa ń pààyàn ní gbogbo ìgbà nípínlẹ̀ Kwara tá a sì rí gómìnà Kwara kó tiẹ̀ jáde kó sọ̀rọ̀. Ẹ wo iye oṣù tá a ti ń tẹnu mọ́rọ̀ ìpànìyàn láti ọdún tó kọjá lọ. Kódà ọdún yẹn kò tí ì fẹ́ parí kí tá a ti ń tẹnu mọ́rọ̀ náà. ní ìṣẹ̀lẹ̀ ìpànìyàn tí ó ti pọ̀ jù nípínlẹ̀ Kwara. Ó sì wù mí kí àwa Yorùbá kẹ́ jẹ́ ká dìde. Ìpínlẹ̀ Kwara Yorùbá wà níbẹ̀ o tá a bá ń sọ pé ẹ ìbáwọn Haúsá ni Yorùbá wà níbẹ̀ o mọ̀kànmọ̀kàn ló yẹ nǹkan o àwọn tó ń kan lónìí tàbí wá pé wọ́n ṣe Yorùbá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n o. Ó yẹ káwọn ìjọba wa kí wọ́n bá wá nǹkan ṣe sí i. Ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọ́n ṣe wíìnì ìbò ni wọ́n ń lé kiri ẹjẹ́ wọn tó ṣẹlẹ̀ l'Àbújá ìbò tí wọ́n dì ní ọjọ́ Sátidé torí pé ADC wọn à wọlé wọ́n ti ń pariwo kiri. Ó ti fi hàn wípé ipò ní ọ̀pọ̀lọpọ̀ ń lé wọn àjà fún ẹ̀mí aráàlú ipò ni wọ́n ń lé. Tí máa wo gbogbo àwọn tó wà ní pàápàá jùlọ ní ADC nísìn ojú máa ń gbà mí ti fún aláàjì àwọn tó ti ṣèjọba rí tó ti kówó ìlú jẹ rí ni. Kí ló dé tí ẹ jẹ́ káwọn ọ̀dọ́ tí wọ́n parí iléèwé tí wọ́n máa ń pa òṣèlú kí ló dé tí àjẹ́ káwọn ọ̀dọ́ káwọn náà kóra wọn jọ nírú pátì irú ADC yẹn. Àwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù.
ó ṣe jẹ́ pé ẹ̀yin bàbá tó jẹ́ pé ẹ ti wọ 70 wọ 80 60 tẹ́ ẹ ti ṣèjọba rí ẹ ti ṣe mínísítà rí ṣe gọ́vnà ṣe vice president rí èyí náà lè tún kóra ẹ jẹ́ pé ẹ tún bọ̀ wá lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé wọ́n lose polling station wọ́n lose ní Abuja ẹ wá tó jáde ẹ ń pariwo jáde meanwhile kò sí kankan tó sọ̀rọ̀ nípa ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní Kwara State ṣùgbọ́n wọ́n ń sọ nípa election tí wọ́n lose níjọ́ Saturday l'Abuja ààrẹ tó jáde kó sọ̀rọ̀ nípa ìpànìyàn ti Kwara State gbogbo àwọn tó ń pera wọn ní activist ààrẹ wọn kan jáde kan sọ̀rọ̀ nípa ìpànìyàn ti Kwara State ṣùgbọ́n à ń sọ̀rọ̀ nípa election ti àwọn party kọ̀ọ̀kan tí wọ́n lose níjọ́ Saturday so ètò ìdìbò jẹ́ wá lógún ju ẹ̀mí àwọn èèyàn lọ́lọ́ tá a wà yìí àwọn kan nínú ẹkún nínú ìlà ìlò ni wọ́n wà báyìí ní Kwara State ọ̀pọ̀lọpọ̀ gan ti filé sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ti sá lọ tó rọ́kùn ò balẹ̀ wọn tún mọ tí ó tún ṣẹlẹ̀ kílẹ̀ tó ṣú wọn mọ tí ó tún ṣẹlẹ̀ tílẹ̀ bá ṣú àti kílẹ̀ tó mọ́ àwa ń rawọ́ ẹ̀bẹ̀ ni fún ìjọba ìpínlẹ̀ Kwara State àti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá wa wá nǹkan ṣe tí ihun tó ń ṣẹlẹ̀ ní Kwara State kí ìjọba àpapọ̀ kábà wa kẹ́tì ẹ̀ visit ibẹ̀ ò kàn mọ́ tó ń ṣẹlẹ̀ torí alájí ẹ mọ̀ jàgbá tí campaign bá dé state kọ̀ọ̀kan làwọn ìjọba àpapọ̀ mọ̀ visit o. àsìkò gbà yẹn ẹ̀ẹ́dẹ̀ wà nípa àwọn agbébọn kódà wọn ní yọ ẹnìkan lẹ́nu ní every state fún campaign o. ajínigbé ò dẹ̀ ní disturb wọn. wọn dẹ̀ ní disturb wọn. àti Sanfara o àti bolójìnà jù Maiduguri o. gbogbo tó dẹ̀ ń pa yìí àwọn tí ò ní nǹkan kan lọ́wọ́ tán ń wá jíjẹ mímu kiri ni. ebe rínú ọjà àti ẹ̀rí àwọn ọjà oko tí wọ́n ná bẹ́ẹ̀ ni ibẹ̀ náà ti lọ ń gbẹ̀mí àwọn èèyàn. ti lọ ń gbẹ̀mí àwọn ilé alámọ̀ ẹ̀ ti lọ ń pa àwọn èèyàn dànù. kíjọba bá wa wá nǹkan ṣe sí i ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò lọ kí bá wa wá nǹkan ṣe sí i. àtẹ̀wà ríròyìn gidi kankan gbọ́ mọ́ ní Nàìjíríà ká tó gbọ́ ròyìn gidi mẹ́ta àti gbọ́ ètò kù díẹ̀ ká tó bíi mẹ́wàá lórí ọ̀rọ̀ ìpànìyàn náà ni. ó ṣe ní láàánú pé ìpànìyàn wọ́n ń pa àwọn ọmọ Nàìjíríà nílùú Kwara àwọn tó àdé ń pèlò lórí torí election tí wọ́n lose ìjọ Saturday ni wọ́n ń sọ̀rọ̀ lé lórí. ìyẹn ṣé àwọn ADC torí pé wọ́n lose ní Abuja election ìjọ Saturday òun náà sọ̀rọ̀ lé lórí pé àwọn lose. wọ́n rig election ṣùgbọ́n lè jáde kẹ́ ẹ̀ sọ̀rọ̀ against èyí tó ń ṣẹlẹ̀ bó ṣe ń pa àwọn èèyàn a ti rí i pé ipò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti jẹ tẹ́lẹ̀ ni wọ́n tún ń lé torí pé owó wà ní òṣèlú ipò ní gbogbo wọn ń lé mo máa ń sọ fáwọn ọ̀pọ̀lọpọ̀ dọ́ra pé ẹ jẹ́ kí a lajú wa gbogbo àwọn tó ń fò láti pátì kan tí bomi ẹ jẹ́ ká wo rẹ́kọ̀dù wọn nígbà tó ti ẹ̀ wà nípò ǹjẹ́ ṣé wọ́n ṣe dáadáa bí ẹ jẹ́ ká fi dáadáa tí wọ́n ti ṣe rí ká fi máa jọ́ọ̀jì wọn. ṣé dínú mẹ́la ètò sá lọ sí ADC tẹ́jọ́ ń kágbádá sọ́nù kiri ẹ jẹ́ ká béèrè pé dáadáa wo ló ṣe rí fáwọn ọmọ ìlú ẹ̀. El-Rufai tó táwọn náà sá lọ sí ADC tẹ́tù wà láhàámọ́ nísìnyí kí dáadáa wo náà ṣe rí fáwọn ọmọ ìlú Àtíkù Abubakar dáadáa wo náà ṣe rí Rauf Arẹ́gbẹ́ṣọlá dáadáa wo ni wọ́n ṣe nígbà tó wà nípò gómìnà àti ipò mínísítà fún 16 years. àwọn kẹ́bẹ̀rẹ̀ ká mọ̀ bẹ̀rẹ̀ wa léèrè kì í ṣe pé wọ́n tún wá máa fi ọ̀rọ̀ ẹnu tàn wá ìjọba tó wà ń bẹ̀ ò dáa àwa aláṣẹ lè dáadáa ẹ mọ̀ jẹ́ kẹ́ mọ̀ tàn wá mọ́ láti gbà tá a ti bẹ̀rẹ̀. kákúfẹ̀ gbà pé ẹnìkan kan ò dánú àwọn àgbà tá a ti bẹ̀rẹ̀ ọ̀tọ̀ òṣèlú tá à ń gbéjọba alẹ̀ yìí tó ti bẹ̀rẹ̀ látòrí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ọ̀rọ̀ kan náà gbogbo wọn máa ń sọ àwọn ìjọba yìí ò dáa àwa aláṣẹ dáadáa ìjọba yìí ò dáa àwa aláṣẹ dáadáa bẹ́ẹ̀ náà bá débẹ̀ yóò tún wá burú ju àwọn tó tún wà ń bẹ̀ lọ títí tàbí débi tá a wà lónìí. ẹ̀yin tẹ́ ti wá ṣèjọba rí yálà wọn dà PDP ni o àtàtọ́ tún ṣèjọba lọ́dọ̀ APC Rauf Arẹ́gbẹ́ṣọlá ẹ ṣe mínísítà ẹ ṣe gọ́vnọ̀ 8 years ẹ ṣe mínísítà 8 years ẹ rí kankan gidi kankan ṣe ẹ tún wá cross lọ sí ADC torí pé wọn rí mínísítà ẹ rí pò ní APC Alhaji Kani Rauf Arẹ́gbẹ́ṣọlá rí pò ní APC kò ní lọ o Kani El-Rufai rí pò ní APC kò ní lọ o èyí nìyẹn tí wọn kàmpéènì sí pé àwọn ìjọba tó wà ń bẹ̀ ò dáa ẹ̀yin lẹ̀ ń bọ̀ wá ṣe dáadáa bẹ́ẹ̀ àwa ọ̀dọ́ sì tún sáré tẹ̀lé wọn. ó wá dàbí pé
ìyà yẹn gan ti wá tẹ́ wa lọ́rùn àwọn ọ̀dọ́ wa ń ṣe bí ẹni pé àìsàn orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ gbogbo àwọn kan báyìí gan orílẹ̀-èdè Ghana gan wọn ní fààyè gbà á àwọn tó ti ṣe ìjọba tó ti kówó jẹ ó ṣe jẹ́ pé gbàtàn wọn á dìbò l'Àbújá lásán tí wọ́n lose ẹ wá ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ìpànìyàn tó ń ṣẹlẹ̀ ní Kwara tó gbọ́dọ̀ Sunday náà ló ṣẹlẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. ẹ̀yin aráàlú tó ọ̀rọ̀ rẹ o. abẹ́jọba o a sì ra àwọn ìjọba ìpínlẹ̀ àti àpapọ̀ kábà wà dìde sórí ọ̀rọ̀ ìpínlẹ̀ Kwara kábà wà wá nǹkan ṣe sí ẹ̀mí àwọn èèyàn ń lọ lójoojúmọ́ ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò lójoojúmọ́ àsìkò pé kì í ṣàdúgbò náà ń pa àwọn ọ̀dọ́ náà ń pa ṣé tó bá rún gbogbo olùtán tásìkò campaign bá bẹ̀rẹ̀ tá a lè fẹ́ lọ campaign fún níbẹ̀ ṣé ilé alámọ̀lẹ́fẹ́ wọ̀ tẹ́ ẹ mọ̀ jáde pẹ̀ ti campaign ni àwọn tẹ́ fẹ́ campaign fún náà ni wọ́n ń padà nù kíjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ kábà wá dìde àwọn aráàlú fẹ́ràn lọ́wọ́ wọn àwọn ìpínlẹ̀ Kwara fẹ́ràn ìrànlọ́wọ́ ìjọba láti bá wọn wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ìpànìyàn tó ń ṣẹlẹ̀ níbẹ̀ àti ìjínigbé àti ìpànìyàn. aláàjì kò sẹ́ni tí ò sú o kò sẹ́ni tí ò sú bẹ́ẹ̀ ni kódà àwọn tí ò tí ì kàn gan ẹ̀rù ń bá wọn. ẹ̀rù ti ń bá wọn tó ń gbà táwọn náà ti ń pa òwe Kwara lónìí Kwara lọ́la. wọn ti dọ̀dọ̀ ẹlòmíì báyìí wọn náà ti kọ lẹ́tà sáwọn àdúgbò bòmí. kí ni Kwara sọ sí Ọ̀fà. àbí ó súnmọ́ra wọn. ó súnmọ́ra wọn aláàjì ìlàṣẹ sọ pé tábàdí kò ní káwà kò ní káwà ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dì àwọn oníkan kọ́ o ẹ jẹ́ ká pè ìjọba ẹ jẹ́ apariwo mọ́ ìjọba ká máa wá àkàṣe sí ipò ni wọ́n ń lé 2027 làwọn olóṣèlú ń lé wọn lé ẹ̀mí ará ìlú tẹ́ bá ń gbọ́ tó máa pariwo kiri 2027 sì ní kọ́nà 2027 ni wọ́n ń lé wọn lé ẹ̀mí àwọn ará ìlú àsìkò ló yẹ káwọn ará ìlú ká jà fún ẹ̀mí ara wa wípé ẹ̀yin tó bá ti ń gbé campaign bọ̀ ẹ jẹ́ ká mọ̀ pé ọ̀rọ̀ campaign kọ́ la wá fún wọn. tó bá lọ fẹ́ campaign ẹ sọ fún wọn pé yá gba bí re. ọ̀rọ̀ campaign kọ́ la wá fún. níta fẹ́ ni pé báwo ni àlàáfíà àwọn èèyàn wa. àlàáfíà ó ṣe jọba ètò ààbò ìlú la fẹ́. ìpànìyàn iṣu wa. ẹ wà campaign ọjọ́ kan ẹ pín eré ẹ pín tán. ẹnìkan fi ìròyìn kan ránṣẹ́ sí mi wọ́n ní QH radio àti ẹ̀yin àti àyè gbàgbà wọ́n ní kí ló dé tí a kì í sọ̀rọ̀ nípa àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n ní bí ìjínigbé ṣe ń wáyé ní Kwara wọ́n ní bẹ́ẹ̀ náà ló wáyé ní Zamfara mo ní tapá Zamfara yẹn ò ká wa ẹ dákun àfọlọ́ǹbẹ̀yìn sàṣàmọ̀ pé nání nta bá ní. wọ́n ní pé tá a darúkọ Zamfara. tá a fi mọ gbé bó ṣe ń pààyàn Zamfara ẹ bá náà ní rédíò lọ́hùn-ún. kọlọ ṣàánú wa. aká náà máa péjọ. sàṣọ Haúsá bí kọlọ ṣàánú wa. àbí èso mo ní bí tiẹ̀ ń sọ ilẹ̀ Yorùbá ló jẹ àwa lógún. ó jẹ wá lógún. ilẹ̀ ti wà nìyẹn ṣáwọn ará Zamfara fẹ́ wá gbà wá lẹ́kàn náà máa fìdí Haúsá pé àwọn. káwọn fi pe àwọn ìjọba gómìnà ìpínlẹ̀ Zamfara láti gbà wọ́n sílẹ̀ èyí tó káwọn gbọ̀ngbọ̀n ní ìpínlẹ̀ Kwara lọ́wọ́ yìí. àbí. tìpínlẹ̀ Kwara ó ti fẹ́ tojú sọ àwọn èèyàn ìpínlẹ̀ Kwara ti fẹ́ dibi táwọn yóò mọ̀ lọ́tẹ́rù ó máa bà wọ́n. in fact. kí gómìnà wa kán má dákẹ́ jù torí pé kán má gbàgbé o àsìkò campaign bọ̀ o. ó súnmọ́. ètò sì ń dùn mí jù náà ni pé aláàjì tó bá dìgbà campaign ẹ mọ̀ láwọn ètò wọn mọ̀ tún jáde bí ẹ pé ọkàn wa balẹ̀ inú wa ń dùn. tó bá ti fún ọ ní 2,000 naira. bí ẹ pọ̀ kan wa balẹ̀ inú wa ń dùn. àlẹ́ lómi ayégbẹ̀gbẹ̀ ẹlòmí ọ̀fẹ́ pín ẹ̀ pa ṣé ẹ gbọ́ bí ayégbẹ̀gbẹ̀. aláàjì mò ń gbọ́. yóò wá tẹ orúkọ rẹ̀ sí ara ẹ̀ pa. ara ẹ̀ pa. tọ́wọ́ fi ṣe campaign. bẹ́ẹ̀ ni. ẹ dákun kí lọ́ọ́lì màmá wa tẹ́kọ̀ wọn sí gbogbo àwọn òróró bag of rice. ó ti yẹ ká tẹ́kọ̀ mọ́ mi wá ó yẹ ká tẹ́kọ̀ mọ́ mi wá sí. irọ́ ẹ ṣe kúkú gbé orí wọn bẹ̀ kẹ́ gbé orí wọn ẹ ṣe ya orí wọn bẹ̀. aki lọ́ọ́lì màmá aki ya ẹgbẹ́ wa aki ginger aki precious aki gold scent aki màmá olóyè rẹpẹtẹ tó lọ́ọ́lì màmá àwọn èèyàn ní ká bá wọn kí báwọn èèyàn ṣe ń gba ẹ̀bùn àwẹ̀ kẹ̀tíkẹ̀tí ayé gbẹ̀ngbẹ̀ ìtàn wí dùn o ẹ má gbàgbé ìyá fífọ o ẹ wo bẹ́ẹ̀ ṣe ń pín nǹkan kiri tẹ̀ ń rẹ́rìn ẹ má gbàgbé ilé o àjò lè dàbí ilé lajà o ilé lajà ẹ má gbàgbé ìyá fífọ o ilé lajà alájì alájì yìí tó ń doni ló ń pọ̀ lọ́rọ̀ ẹ̀ ni o ìjọba ìpínlẹ̀ Kwara ìjọba àpapọ̀ president wa Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ Kwara dọwọ́ yín o
torí tí campaign bá bẹ̀rẹ̀ ẹ máa campaign the Kwara state. bẹ́ẹ̀ni. gbogbo state lẹ lọ. bẹ́ẹ̀ni. tẹ́ bá dẹ̀ lọ bẹ̀ ẹ lọ pẹ̀lú full security ni fún tara tiyín fún ẹ̀mí ara tiyín. ètò ẹgbẹ́ ìpá àwọn tẹ́ ń campaign tẹ́ lọ gbé campaign bá àwọn ò ní security kankan ní ọ̀dọ̀ tiwọn. inú ẹkún ni ẹ wà. àwọn lójoojúmọ́ inú ẹkún ni wọ́n wà láàjì. olówó èsì ráyè dìbò àwọn tó ń dìbò náà làwọn ìyá lọ́jà àwọn bàbá lọ́jà. olówó máa gbé newspaper punch ni ó máa kà láàárọ̀. ẹlòmíì ọmọ jẹun ni. yóò máa jáde relax nínú ilé yóò jókòó lẹ́gbẹ̀ẹ́ swimming pool àwọn tó yẹ pé àní swimming kan tó yẹ pé àní pool àwọn náà máa jáde lọ dìbò àwọn sì náà ń pa nípa àyà yìí. àwọn náà ń padànù nípa àyà àwọn bó ti ṣe pa àwọn kan lánàá ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tó ti sá kúrò nílùú torí ilẹ̀ tó ń ṣú lọ wọn àtúmọ̀ bí tí ó tún ti bẹ̀rẹ̀ wá. gbogbo àwọn olóṣèlú wa 2027 ni wọ́n ń lé tẹ́bọ̀ wọ́n lé 2027 àwọn ọ̀dọ́ kí làwà lé ní 2027 tó máa bẹ̀rẹ̀ campaign. àbí ó ṣàyẹ̀ká lé nǹkankan. ẹ jẹ́ á lé kankan kí là ń lé ẹ jẹ́ ká lé ààbò ètò ààbò ìlú. ká dẹ̀ sọ fáwọn olóṣèlú pé ìtàn ṣe ti sú wa. ó sú wa. ẹ má torí ẹ̀pà àti búrẹ́dì. the same slogan náà ni ìjọba eléyìí ò dáa àwọn ò ṣe dáadáa nígbà tẹ wà ń bẹ tẹ́lẹ̀ kí lẹ́yìn ṣe. ẹ mọ̀ jẹ́ ká mọ̀ fún wa ní the same slogan mọ́ ẹ pé àwa la ṣe dáadáa àwa kọ́ la ṣe dáadáa. ẹ jẹ́ ká jáde ká jẹ́ ká mọ̀ pé gbogbo ẹ̀yin olóṣèlú pátápátá ọ̀rọ̀ yìí ti sú wa nǹkan kan náà nìyí. kódà. aláyìí táwa fẹ́ jẹ́ kí nàìjíríà ò dáa bóyá APC ni o bóyá ADC ni o bóyá Labour Party ni o bóyá PDP ni alájì ìlú tó máa ti gbé campaign lọ state tó máa ti gbé lọ ẹ jẹ́ ká máa fi òkò dá wọn padà. àwọn ọjọ́ tí àwọn aráàlú bá lè ṣe bẹ́ẹ̀. tabari jẹ́ ti gbogbo àwọn political party wọ́n máa mọ̀ ẹ́ pé yà ń jẹ wá ṣùgbọ́n tó wá jẹ́ pé ká tó dé campaign wọ́n ti gbé speaker gbogbo ẹ̀ sí ẹni wọ́n ti ń dùn àti ìjó. báwo ló ṣe fẹ́ mọ̀ pé ìyàn mú wa báwo ló ṣe fẹ́ mọ̀ pé yà ń jẹ wá. ní tán máa rí nìyẹn. nǹkan kankan tá a lè fi gbára wálé nìyẹn alájí o. Mr. Adéwùmí ti wọlé láti Amẹ́ríkà wí máa ń sọ pé tá a bá ń sọ̀rọ̀ QH radio family gangan. a kí Mr. Adéwùmí káàbọ̀. Mr. Adéwùmí ẹ káàbọ̀ sórí ètò. alájí bẹ́ẹ̀ ṣe ń kí Mr. Adéwùmí ẹ sọ fún Mr. Adéwùmí pé Wednesday ní bẹ́ẹ̀ di Ayébọ̀bọ̀. ẹ ṣe gbígbà tí a bá rán mi ń ṣe. lára ìránṣẹ́ ibi tẹ́ wà yẹn. ṣé ebe gẹ́gẹ́ kẹ́ni ẹ pé bẹ́ẹ̀ yẹn lọ jáwó ju bí lọ. fúnra yín lẹ sọ fún Mr. Adéwùmí. ìwòtọ́ lẹ sọ. ẹ dẹ̀ mọ̀ pé Mr. Adéwùmí ò ní jẹ́ ju yín. bẹ́ẹ̀ni. ẹ káàbọ̀ sórí ètò lẹ́kẹ̀sì Mr. Adéwùmí ọ̀túnla òde ní ọjọ́ ìbí Ayébọ̀bọ̀ níbẹ̀ de Ayébọ̀bọ̀ níbí. alájí ìwọ̀n tá à ń bọ̀ bọ̀. ọ parí ẹ tiẹ̀ rí i pé àṣé Mr. Adéwùmí ǹjẹ́ ẹ mọ̀ pé DNA result. wọ́n sẹ́ẹ̀dì owó kan sí. DNA result. káàtì pé DNA result kò wá dá àṣé wọ́n sẹ́ẹ̀dì owó kan láìpẹ́ yìí nọ́mbà lẹ́yìn lẹ́ni àbẹ́ Mr. Adéwùmí wọ́n kọ́kọ́ bá yín já lójú. bẹ́ẹ̀ni. wọ́n ní ẹ mọ̀ bínú pé. ẹ ṣeun o. wọ́n ní ẹ mọ̀ bínú pé kò tó nǹkan ẹ ṣe gan ni ẹ kú Mr. Adéwùmí ó tó nǹkan. ó tó nǹkan. kò sí kékeré kò sí nǹkan kékeré. kò sí kékeré no thank you. ìwàlá èmi jẹ́rìí pé ó ga àwẹ̀ ní ẹ̀fẹ̀ ránṣẹ́ ni wọ́n wá fi voice note tẹ̀lé pé bẹ́ẹ̀ di Ayébọ̀bọ̀ àwọn kọ́kọ́ bá yín já lójú. aláwẹ̀ náà ní ìṣe. wọ́n ní tòun náà mọ̀ pé ẹ fẹ́ ra nǹkan tẹ́ fi prepare for birthday lọ́la àtọ̀túnla. pre-birthday. wọ́n lọ sáré fún yín pé kẹ́ ẹ má sọ pé ó pọ̀ kò kéré. alájí.